àwọn oògùn kan wà tí kò sí o. Ìkíní ni oògùn àfọwọ́fà. Àwọn kan ní ọgbẹ́ inú, wọ́n á dẹ̀ máa gba àwẹ̀. A ò lè ní pé kẹ́ má gbààwẹ̀ o, torí a ò ní ọ̀nà mìíràn fún yín. Ṣùgbọ́n kò tọ́ sí wa. Ẹ jẹ́ kí a wá nǹkan ṣe sí o. Kí a dínkù, kí a sì ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Àwọn kan ní tí oògùn ò bá pọ̀, kò ní ṣe iṣẹ́. Wọ́n á ka oògùn oríṣiríṣi jọ. Àfi tí ó bá pọ̀ dáadáa kí wọ́n tó gbà wípé oògùn yẹn á ṣiṣẹ́. A ò ní ṣòwò mo jẹ̀bi o. Àwọn kan á tẹ̀ máa lo oògùn ìgbọ̀nsẹ̀ lálaalẹ́. Tí wọn kò bá lo oògùn ìgbọ̀nsẹ̀, wọn ò lè gbọ̀nsẹ̀. Tí àwọn mìíràn, ara ríro ni o. A ò ní pé ẹ kò gbúdọ̀ tọ́jú ara yín o. Àmọ́ ṣá, ẹ gbúdọ̀ bá àwọn elétò ìlera yín sọ̀rọ̀ o. Ohun tí ó ṣokùnfà ara ríro ó pọ̀ lóríṣiríṣi. Kì í ṣe ká máa ka oògùn káàkiri, ká máa ka oògùn jọ. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ rí àwọn kan tí ẹ wà, àfi ariwo ṣáá ni. Tí wọ́n bá ń pè lórí aago, ìyẹn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o. Ilé kẹyìn lẹ́ẹ̀ tí máa gbọ́ ohùn wọn báyìí, a máa lọ ní tátáátá. Bí inú wọn bá dùn, ariwo ni. Bí wọ́n bá dẹ̀ bí wọ́n nú, wọ́n á tún fi gbè ta. Kí ló dé? Ṣẹ̀ṣẹ̀ tẹ̀rí ọ̀rọ̀ ti ìbínú tí a ti sọ yìí. Àfi bí ejò tó ṣá láàrin. Pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn, wọ́n á fẹ́rẹ̀ lè sọ òkè dilẹ̀. Kí ló dé? Wọ́n á máa ní ìfúnpá wa ń ga. Ọ̀nà dà tí ìfúnpá òfin ní dìgalà gan-an. Ìyẹn wá di ó ń fò lókè. Ẹ má ṣe gbàgbé wípé nítorí adití ni òjò ṣe ń kán o. Nítorí afọ́jú ni òjò ṣe ń kùn. Bẹ́ẹ̀ ni, ẹ ṣọ́ ṣe. Ẹ ṣáà má kó bá àwọn ọmọ lọ́mọ. A ò ní di wàhálà sọ́rọ̀ àwọn ọmọ wa o. Ní àjọ Mopcare, à ń ṣe ìgbìrò, ìkọ́ni àti agbátẹrù ètò ìtọ́ni sí ìgbé ayé rere fún gbogbo ènìyàn tí ó wà lẹ́nu iṣẹ́ kan tàbí òmíràn. Àwọn ẹ̀kọ́ ìṣíníyè ìlera wa lóríṣiríṣi wà fún àwọn ilé-iṣẹ́ aládàáni, ilé-iṣẹ́ ìjọba, àjọ lóríṣiríṣi, ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè gbogbo ènìyàn, ìyẹn láti àwọn ọ̀dọ́ títí di ọjọ́ alẹ́. À ń ṣe àkópọ̀ ìkẹ́kọ̀ọ́ fún àwọn tí ó ń ṣe ìpalẹ̀mọ́ ìfẹ̀yìntì tàbí àwọn tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yálà bóyá ti aládàáni tàbí ti ìjọba. A sì tún ṣe agbátẹrù ìtọ́jú ìlera àwọn àgbà yálà ní ọ̀kọ̀ọ̀kan tàbí ní àpapọ̀. A jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àjọ tó ń dá sí ètò ìlera àwọn àgbà káàkiri. À ń ṣe ètò ìlera ti gbogbogbò lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ti gbẹ́nu lé ọjọ́ alẹ́ tàbí àwọn tó ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀. Ẹ kàn sí wa lórí ààyè ayélujára wa www.mopcare.com. Ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa.